Ẹ kálẹ́. Mo kí wa káàbọ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo dẹ̀ kí wa kú ọjọ́ mẹ́ta ní orí ètò ẹwà ìṣirò bí tí a ti mọ̀ ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. Mo dúpẹ́ pọ̀ fún àwa tí a darapọ̀ mọ́ alálẹ̀ yìí. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ episode 41 ní alẹ́ tòní. So láti program F11 frame 45. Ẹgbẹ́tẹ̀ bá gbàgbé ká tó gba ọlùdé ọlọ́jọ́ kúkúrú yẹn, so àdúró síbi function. Àṣàlàyé fún wa ìpè tá a bá ní function òun náà ló máa ń sọ àjọṣe eléyìí tó wà láàrin dependent variable àti independent variable. So nírú bíbá yìí a ní y wa yóò mọ jẹ́ kí ni o dependent variable. So tx ó dẹ̀ mọ̀ ṣe kí ni o tx ó mọ̀ jẹ́ independent variable. Ká lọ mọ̀ ìpè kò túmọ̀ sí pé a ti mọ x pa tàbí a ti mọ y pa póun ní ó mọ̀ ṣe kí ni o póun ní ó mọ̀ jẹ́ dependent variable àbí independent variable. Àkàlà ṣe a lè kọ x báyìí náà tó tá bá kọ x báyìí náà àjá sí pé níbí báyìí x náà dependent variable ni o y bí báyìí jẹ́ independent variable. Kódà a lè ní function of several variable bákan náà ẹ̀wẹ̀ bí àpèjúwe tí bá ní z mi o máa ná jẹ́ function of x and y. Ìtumọ̀ náà ni pé tí mo rí expression tí mo rí yóò mọ wà ní agbọ́n ní x àti y. So ti bá wọn bẹ̀tà láàkọ́ yìí tí mo ní y is equal to f of x òun náà ni pé kí ni o expression tá a mọ níbẹ̀ yóò mọ wà ní agbọ́n ní x gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí bá ní x square plus 3x bẹ́ẹ̀ function of x ni o di pé tẹ́ ẹ bá ṣàkíyèsí expression yẹn x square plus 3x lórí ibo ló wà lágbọ́n ní x nìkan ló wà. Àwọn àpè x ní independent variable mi báyìí torí x ni ó mọ sọ tí y ó jẹ́ fún mi. Bẹ́ẹ̀ bí àpèjúwe nísìn tí bá ní x mi jẹ́ 0 when x equal to 0 ajá sí pé y mi ọmọ jẹ́ kí ni o 0 plus 0 tí mo jẹ́ 0 kí ló jẹ́ pé y jẹ́ 0 x ajá sí pé y ọgbára lé x y ń bẹ̀rùn dependent variable náà ni o. Gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ tí n bá kọ xy square plus z ṣé function of x lélẹ́yìí rárá o torí expression yìí ẹ jẹ́ nǹkan w báyìí. So torí expression yìí agbọ́nrin x agbọ́nrin y àti z ló wà òun là máa ń pè ní kí ni o function of several variable. Tá bá nírò expression yìí o àti ní function of x y z ajá sí pé w mi bí báyìí function of x y z ni o. So function of x y z ni o. Jẹ́ tí eléyàn bá yé wa láti sì gbọ́ àlàyé rẹ̀ yé yékéyéké. So mo sọ àlàyé ká tó parí nígbà náà pé kí ni o function wa lè pọ̀ oríṣiríṣi o. Nínú àwọn àpẹẹrẹ function tá a lè ní eléyìí tá a ṣàlàyé ńgbà náà ó náà ní pé kí ni a lè ní polynomial function. Irú àwọn àpèjúwe eléyìí tí mo kọ sókè yìí x square plus 3x ni o rí pé function lágbọ́n ní x ló wà torí polynomial ló wà a máa pè ní kí ni o polynomial function. A dẹ̀ ti mọ̀ pé polynomial wa a lè ṣàdáyanrí rẹ̀ bóyá degree wise àbí term wise. Polynomial eléyìí tẹ́ ń wò lójú àpàtì mi òun náà là ń pè ní kí ni o òun là ń pè ní a lè pè ní tó wáyé pé degree wise yóò mọ jẹ́ quadratic expression. So ṣùgbọ́n tó wáyé pé term wise monomial expression ni o binomial expression ni o torí term méjì ló ní. Inú àwọn àtàtún lè ní a lè ní logarithmic expression logarithmic function. So ajá sí pé logarithmic function náà function yóò máa wà nípò kí ni o nípò logarithm gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí bá nírú nǹkan báyìí ká pé y mi wá jẹ́ log x square plus nǹkan kan báyìí rí pé tẹ́ ẹ bá ṣàkíyèsí rẹ̀ lágbọ́n ní logarithm láti ń rí. So tí èmi bá wọn kódà kí n mọ́ fi plus sí kọjá pé nǹkan báyìí ni wọ́n kọ tàbí wọ́n kọ ní lane gbàgbé lane ṣẹ̀gbẹ́ tá a bá ní log a lè mọ fáwọn logarithm náà ló kọ bóyá pẹ̀lú base tí wọ́n ní. A ní tó wáyé pé base 10 ló ní bóyá nísìnyí mo kọ log 5 base 10 a máa pè lè ní kí ni o common logarithm. A sì ti mọ̀ pé common logarithm yìí a lè kọ́ láì jẹ́ pa fi base sí ń di o
Ajá sí pé tí bá kọ log 5 lásán láì jẹ́ pé mo fi base sí ndì kí nìyẹn common logarithm lòun náà. Tó bá jẹ́ pé base mi nísìn instead 10 yẹn base 2 ló wà aláàmà pè ní kí ni o binary logarithm. So tí wá báwọn a máa pè ní binary logarithm. Ṣùgbọ́n tó wáyé pé base wa e ló ní ó ti yé báwọn. So tó wáyé pé log 5 base e so tí yé báwọn. So a máa pè yẹn ní kí ni o natural logarithm. Wá rí natural logarithm yìí o tá a bá fẹ́ mọ kọ́ ní log e compact form ta lè kọ́ náà ní pé ká sọ pé lane so tí báwọn lane 5 ajá sí pé tá a bá rí lane náà in tí lane náà túmọ̀ sí bẹ́ẹ̀ náà ní pé kí ni o logarithmic function so in tí lane tó ń túmọ̀ sí bẹ́ẹ̀ náà ní kí ni o logarithmic function ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa a ti mọ in tí function jẹ́ o a dẹ̀ ti mọ̀ pé function wa ó lè pín ságbọ́nrin lóríṣiríṣi a ní polynomial function gẹ́gẹ́ bí mo ṣe sọ logarithmic function kódà lè ní trigonometric function tó bá jẹ́ pé a bá ní function wa ní ipò kí ni o trigonometry bí àpèjúwe tí bá ní y is equal to sine x rí i pé function mi ń bí báyìí nípò trig ni mo rí àbí kí ni sine tó bá ní trigonometry tá a bá ń gbé nínú àwọn trigonometric ratio ni ẹ̀pá ní sine cosine tangent cosec gbogbo àwọn báwọn tó bá yẹ pé ní báyẹn a máa pè ní kí ni o a máa pè ní logarithmic function a tún ní exponential function àti báyìí lọ ṣùgbọ́n lónìí lágbára Ọlọ́run bá sa níbèrè ni ok so lónìí báyìí lágbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ láti bí frame 45 ní frame 45 ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ ṣàlàyé odd àti even functions kí ni à ń pè ní odd function kí ni à ń pè ní even function tá a bá ní even function òun náà ni pé kápẹ́ bá ní f of x mi báyìí so tí èmi báwọn tó wá jẹ́ pé ìgbà tí ń bá yí x yípo tí mo bọ́ sọ di minus x náà ó wà ń fún mi ní nǹkan kan náà even function nìyẹn gẹ́gẹ́ bí àpèjúwe tí ń bá ní f of x equal to f of minus x function even ni o so tí gẹ́gẹ́ bí àpèjúwe tí mo sọ ní tí ń bá ní f of x mi jẹ́ x squared ìtumọ̀ náà ni pé ẹ rí i pé tí n bá wá f of minus x ń bí báyìí náà wípé bí tí n bá ti rí x tẹ́lẹ̀ ké ń gbé negative x sí ẹ rí i pé tá a mọ̀ nínú ìsìn òun náà ni minus x everything squared adẹ̀sí ti mọ̀ pé minus x squared gbogbo negative number tó bá raise to power even kí ni ó mọ̀ ẹ positive náà ni ajásígbélé náà mọ̀ jẹ́ kí ni x squared padà tàbí tẹ́ bá fẹ́ dra ẹ pé minus x times minus x ẹ rí i pé x squared náà ni ó ṣe kí ni ni ó fún wa rí pé ẹ ṣàkíyèsí ìgbà tá a fi positive rẹ̀ sí nǹkan kan náà la get pọ̀ mọ́ ìgbà tá a fi kí ni ò tá a fi negative rẹ̀ sí bí àpèjúwe náà ní kápẹ́ bá ní f of 2 ṣe pé f of 2 náà ni yóò jẹ́ 2 square which is 4 f of minus 2 náà nǹkan pé ibi tí n bá tún ti rí x nínú function òkè yìí kí n mọ gbé kí ni sí o kí n mọ gbé minus 2 sí kí n mọ gbé minus 2 sí ajá sí pé kí ni ó mọ jẹ́ minus 2 squared added mọ̀ pé minus 2 squared náà mọ̀ jẹ́ 4 tó wá ẹ̀pá bá nírú function yẹn tó wá jẹ́ pé tá a bá fi positive àbí negative sí à ń get nǹkan kan náà a máa pè ní kí ni o even function òun náà ni pé tí f of x mi tó bá dọ́gba pẹ̀lú f of minus x káwá lọ mọ̀ tá a bá ní f of x yìí yóò mọ̀ wà symmetry about y axis kí ni à ń pè ní symmetry náà ni pé kí ni o yóò mọ pín méjì ní y axis ẹ rí i pé tàbá gbàgbé tàbá ní y is equal to x square nígbà tá a fi wà ní báyà bí iléèwé gíga ẹ rí i pé quadratic expression lélẹ́yìí kódà a lè plot eléyìí quadratically bí a nísìn tí n bá ní x mi kó mọ wà láti minus 2 dórí 2 ẹ rí i pé nísìn tí n bá yà table mi sí kápẹ́ x mi ni o minus 2 minus 1 0 1 2 ajá sí pé kí ni y mi náà mọ jẹ́ òun náà ni pé bí tí n bá ti rí x ń bí báyìí kí n fi minus 2 sí yóò jẹ́ minus 2 square yóò jẹ́ 4 minus 1 square yóò jẹ́ 1 0 square yóò jẹ́ 0 1 square yóò jẹ́ 1 2 square yóò jẹ́ 4 tó ti yẹ báwọn so ẹ rí i pé tá a bá fẹ́ plot ẹ̀ báyìí tá a bá gbàgbé kápẹ́ bá ní my y axis tó ti yẹ báyìí tí mo dẹ̀ ṣì ní kí ni o bá this is positive y axis negative y axis positive x axis negative x axis
ẹ pé lè minus 2 minus 1 0 no ẹ jẹ́ ìyá dáadáa kó lè dọ́gba mo nírò nǹkan báyìí so minus 2 minus 1 1 2 ọ̀yà ká pé lè jẹ́ kí ni o 2 4 ilé ó jẹ́ kí ni o minus 2 minus 4 ọ̀yà ẹ já mọ̀ ṣe lọ ìgbà tí x mi jẹ́ 2 mi báyìí ẹ rí i pé y mi ó jẹ́ 4 àbí ìgbà tí x jẹ́ minus 1 y mi jẹ́ kí ni o 1 ẹ rí i pé bí báyìí ká pé bí báyìí ni y ó wà ìgbà tí x mi jẹ́ 0 y jẹ́ kí ni o y jẹ́ 0 ìgbà tí kí ni o ìgbà tí x mi jẹ́ 1 níbí báyìí ẹ ti yé ẹ rí i pé y náà jẹ́ kí ni y náà jẹ́ 1 ìgbà tí x mi tó jẹ́ 2 y náà jẹ́ kí ni o y jẹ́ 4 kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé tí n bá yà á mọ̀ ní parabola tá à ń rí yẹn ó wá symmetry ní x axis ẹ ti rí òun náà ni pé mo lè ṣe kí ni o ẹ máa wò ó dá méjì ní kí ni o ní y axis ń báyìí tó yẹ pé ẹ̀gbẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀gbẹ́ kejì ó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ rí i pé ẹ̀gbẹ́ kan tó dọ́gba ni ẹ̀gbẹ́ kan tó tún dọ́gba náà lélẹ́yìí náà then tẹ́ bá tún ṣàkíyèsí rẹ̀ kí ni f of minus 2 bí báyìí 4 ni kí ni f of 2 bí báyìí náà 4 ni o ẹ rí i pé f of minus 2 ó ń dọ́gba pẹ̀lú f of 2 a fi positive sí a tún fi negative sí ó tún ṣe kí ni o ó fún wa ní èsì kan náà ìgbà yẹn láàmà ní kí ni láàmà ní fún function káwá lọ́mọ ìpa ní fún function ẹlòmíràn máa pẹ́ bó ló ṣe á papọ̀ mọ́ even ṣe pé a ti mọ̀ pé ta bá ní even tẹ́lẹ̀ òun náà ni pé tó lè ṣe é pín ṣe pé tí wọ́n bá dákọ̀ even tàbí odd nínú tí ọ̀kọ́kọ́ wá sọ́kàn wa náà ni pé kí ni o bóyá bí àwọn nọ́mbà tí 2 lè lọ ń bẹ̀ bó wá ni ó ṣe wá jọ níta ti mọ̀ tẹ́lẹ̀ kò túmọ̀ sí pé even number lélẹ̀ ìbẹ̀ tí wọ́n ṣàlàyé pé even function náà ni pé kí ni o àwọn tó wáyé pé power ti ń bẹ lókè rẹ̀ wọ́n bá ń jẹ́ even gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní y mi bá jẹ́ x báyìí even ni o x raised power 4 ńkọ́ even ni o x raised power 6 x raised power 8 tó ti bá x raised power 10 gbogbo àwọn ilé ìbáyìí tó yẹ pé a bá kọ́ táwọn à ń fi even number sókè rẹ̀ tó ti yé bá wọn a máa pè wọ́n ní even function ni wọ́n mọ̀ ọ́dà ajá sí pé láì tiẹ̀ tí ṣe odd function gan tí sọ̀túnmọ́ rẹ̀ fún wa ajá sí pé àwọn odd function báyìí àpẹẹrẹ wọn náà ni pé kí ni o bá ti bá ní y is equal to kí ni o x raised power 3 x raised power 5 x raised power 7 ti báyìí lọ a mọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú power tó gbà bó wà ní tètè bá ní x square plus 1 everything square ṣé mo lè sọ pé even function lòun náà rárá o ó ti yé bá exponent ní mo fi mọ̀ ní exponent interval máa mọ̀ lásán náà ni pé kí ni o tí x variable yẹn bóyá even ló bá gbà bí odd ṣe àìpé lè ti yàtọ̀ sílẹ̀ eléyìí ti di function of function báyìí ṣe àìpé function kan ní x square plus 1 function kan náà tún ni bóyá nísìnyí tí bá pélé ní u ṣe àìpé lè u nsìn x square plus 1 ajá sí pé mo lè tún eléyìí kọ gẹ́gẹ́ bí kí ni u square ká má jẹ́ ó dàrú so inú àwọn tá a máa kọ́ òun náà ni pé ká gbé bá ní x square x raised power 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa láti mọ ìtumọ̀ tí even function jẹ́ o kí ni wá ní odd function a máa pè nǹkan ní odd function tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé f of x mi àbí kí ni o pé f of negative x yóò mọ̀ fún mi ní kí ni o f minus f of x òun mọ̀ wá symmetry about origin ni ìpín tí ó mọ̀ pín tiẹ̀ kìí ṣe axis y ni ó fi mọ̀ pín sí méjì dọ́gbadọ́gba pípín tiẹ̀ ìpín méjì tí ó mọ̀ pín tiẹ̀ yóò mọ̀ pín ní origin dọ́gbadọ́gba so tí ẹ bá táwọn lè fún mi lápẹẹrẹ function kan tó yẹ pé kí ni odd ní báwọn àwọn y is equal to x raised power 3 gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan odd ni o y raised power 5 odd náà ni o ẹ rí i pé tẹ ẹ bá gbé negative sí yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú minus ká mọ̀ gbé negative sí ní tí mo gbìyànjú láti sọ lélẹ́yìí ẹ rí i pé kí ni o f of báyà tí bá ní x equal to negative 1 ní ìsìn so ti ṣe pé f of negative 1 mi yóò mọ̀ jẹ́ kí ni o negative 1 raised power 3 which is equal to negative 1 ọ̀yà kí ni f of 1 gangan wà ńkọ́ tí bá gbé positive sí yóò mọ̀ jẹ́ kí ni o 1 raised power 3 which is equal to 1 ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí eléyìí ó ń dọ́gba pẹ̀lú minus
f of 1. So tí bá ajá sí pé f of minus 1 is equal to what? Minus f of 1. Tẹ́ bá ti nírú nǹkan òfin báwọn pé kí ni o f of minus x yín òun ò ní mọ dọ́gba pẹ̀lú f of x ṣùgbọ́n yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o minus f of x. So tí bá kódà nínú àwọn trigonometric tẹ́ bá ṣàkíyèsí wọn nínú àwọn trigonometric ratio. So nínú àwọn trigonometric ratio tó wà odd táwọn lè sọ trigonometric ratio tó wà odd fún nínú àwọn àtàbà ń bá wa lọ ṣe pé trigonometric nínú sine àti cos ìwọ ló wà positive ọ̀yà ẹ̀já ronú sí o sin theta odd ni tí n bá ní y mi jẹ́ sin x odd function pé tẹ́ bá ṣàkíyèsí bó mo ṣe mọ̀ pé odd function ni ẹ̀yìn tẹ sin 30 tó ti bá sin 30 yóò mọ̀ fún wa ní 0.50 ni ọ̀yà ẹ wá tẹ sin negative 30 tó ti bá pé sin negative 30 yóò mọ̀ fún wa ní kí ni sin negative 30 ọ̀yà sáré tí ó sọ nílé òun nílé ẹ gbà ní sin x tá bá fẹ́ sọ òfin a ní f of x 1 bí báyìí ó jẹ́ sin x ajá sí pé pẹ̀lú òfin angle yìí nígbà pé trigonometry ni pẹ̀lú òfin odd function f of x yóò mọ̀ fún mi ní kí ni o negative f of what tàbí kí n sọ pé minus x so tàbí ká sọ pé f of ó bá lọ bá ọ̀nà f of s minus f of minus x so tàbí tẹ́ bá fẹ́ dra yín láàmú ọ̀nà ni pé f of negative x equal to minus f of x ajá sí pé tẹ́ bá wá negative tàbí tí n bá find the sin negative 30 nísìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ yóò mọ̀ fún mi ní nǹkan kan náà pẹ̀lú kí ni minus sin 13 sáàlè dán o ta ló ní calculator lọ́wọ́ bẹ̀rù pé tẹ́ bá gbé calculator yín sí degree tó tí bá so tẹ́ bá gbé calculator yín sí degree tẹ́ wá tẹ sin 30 kí ló fún wa pé sin 30 0.5 àbí ọ̀yà kí ni sin negative 30 ó jẹ́ so tí kí ni sin negative 30 ó jẹ́ sáré nìkan tó ń tẹ̀ pé sin negative 30 so pẹ̀lú òfin yẹn òun náà mọ̀ fún wa ní kíni ó mọ̀ fún wa ní minus 0.5 òfin yẹn náà wọ́n bàbá lọ cos x ń tiẹ̀ even lòun cos 30 ẹgbẹ̀tẹ̀ bá wo cos 60 kí ni cos 60 ó mọ̀ fún mi cos 60 ó mọ̀ fún mi ní 0.5 àbí kí ni cos minus 60 ó mọ̀ jẹ́ ó náà mọ̀ jẹ́ 0.5 ó náà mọ̀ 0.5 so ìyẹn ìjẹ́ tí lẹ́yìn bá yí wa a ti mọ even function náà a ti mọ tí odd function jẹ́ o àwa ní àwọn properties oríṣiríṣi tẹ́ẹ̀pá fi lè mọ so function papọ̀ tádẹ̀sì fi mọ bóyá function kan jẹ́ even ni tàbí ó jẹ́ odd aláwọ̀kọ́ òun náà ni pé kí ni o gbogbo function tó bá ti jẹ́ constant bẹ́ẹ̀ ní sí tí f of x mi bá jẹ́ constant even ni o so tí ma gbogbo function tó bá ti jẹ́ constant even ni o àyàfi 0 nìkan máa padà ṣàlàyé gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí bá ní f of s is equal to 5 even function ni kódà láì tí ẹ̀ tí dáa láàmúṣẹ́ pé mo lè tún eléyìí kọ gẹ́gẹ́ bí 5s raised by 0 mo dẹ̀ ti sọ fún wa pé tó bá jẹ́ pé a bá rí even number tó jẹ́ exponent fún x wa kí ni ó mọ̀ dà yóò mọ̀ jẹ́ even function náà so tí èmi bá wọn tẹ̀ bá dẹ̀ fẹ́ dá yín láàmúṣẹ́ pé tá a bá fẹ́ ya graph rẹ̀ gan ẹ rí pé yóò mọ̀ wá symmetry about y axis ẹ pé ká pé n bá ní Cartesian plane mi báyìí tí 5 dẹ̀ ṣì wá ń bí báyìí ṣe ń pé ibi báyìí ni y is equal to 5 mi ó wá bí kí lẹ ṣàkíyèsí ẹ rí pé wá symmetry ọ̀dà méjì ní kíni o ní y axis torí eléyìí yóò ṣe kíni o yóò dọ́gba pẹ̀lú eléyìí nítorí wà ní apá ọ̀tún yóò dọ́gba pẹ̀lú apá òsì tó bá ní symmetry òun náà ní pé kíni o ọ̀dọ́gba ní bá déédé ní kíni o ní y axis ẹ wá di tá bá ní 0 ní mọ jẹ́ kíni o
kò ní mọ jẹ́ even kò dẹ̀ ní mọ jẹ́ odd nínú àwọn ìwé mìíràn wọ́n ní even and odd function ní 0 tí ọ ṣe àgbé 0 constant ni ajá sí pé tẹ bá fẹ́ mọ̀fin yẹn wá f of x a ní tó bá jẹ́ pé constant a ní even function ní ṣùgbọ́n exception is 0 tó bá jẹ́ pé 0 lè jẹ́ even ó dẹ̀ sì lè jẹ́ kí ni o ó dẹ̀ sì lè jẹ́ odd 0 lè jẹ́ even 0 lè jẹ́ kí ni o ó lè jẹ́ odd gẹ́gẹ́ bí àpèjúwe tí ó jẹ́ amọ̀nìyàn ṣe pé lẹ́ẹ̀kan tá a bá ní f of x equal to 5 inú ta fi mọ̀ pé even function gan náà ni ṣe pé f of x mi 5 ni ó mọ̀ jẹ́ f of negative x náà nǹkan 5 náà ni ó mọ̀ jẹ́ mo rò bó ti ń bá wọn but f of 0 òfin even àti òfin odd tẹ́ bá gbé sí yóò mọ̀ dọ́gba pẹ̀lú rẹ̀ ṣe pé òfin even ni o òun náà ni pé f of x mi gbọ́dọ̀ mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o f of negative x ọ̀yà ẹja fi 0 sí f of 0 ọ̀yà yóò mọ̀ fún wa ní kí ni o agbẹ́ f of x mi jẹ́ 0 tí mo sọ f of x jẹ́ 0 ajá sí pé f of 0 náà ni f of negative 0 náà ni tó ti ní báwọn ọ̀yà ẹja lo òfin odd function f of negative x yóò mọ̀ jẹ́ minus f of x a ti mọ̀ pé f of negative x mi 0 ló jẹ́ òun náà ni pé kí ni tí n bá wá f of negative 0 so ti ní báwọn 0 ni o pẹ̀lú ní tí mo wá níbí báyìí gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ ṣe pé ilé ó yẹ kó mọ dọ́gba pẹ̀lú minus 0 kí dẹ̀ ní minus 0 náà ni bí ká sọ pé mo jẹ gbèsè òdo tẹ́mù kan bá sọ fún ilé ṣe pé mo jẹ gbèsè òdo kí ni ìtumọ̀ rẹ̀ òun náà ni pé ẹ jẹ gbèsè kankan bí kẹ wo bí tẹ́ ń kọ iye gbèsè tẹ́ jẹ sí ẹ wá ní ọlọ́run ṣeun 0 mọ bá ń bẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ sómi ìpẹ́ jẹyàn lóònù ṣe pé tó ń túmọ̀ sí òun náà ni pé kí ni o ẹ jẹ gbèsè rárá so tó ń túmọ̀ sí náà ni pé ẹ jẹ gbèsè ara òun náà ni pé tá a bá ní constant function kí la pé o constant function ó mọ jẹ even so ti yé mi bá wọn ṣùgbọ́n àyàfi 0 tó jẹ́ pé òun ò ní mọ ṣe kí ni o ó tún lè jẹ́ even ó dẹ̀ sì tún lè jẹ́ kí ni o ó lè jẹ́ odd ìjẹ́ tí lẹ́yìn bá yé wa tá a bá ro even function méjì papọ̀ even ni ó tún mọ jẹ́ o so ti yé bá wọn even plus even ni ó mọ fún wa so ti yé mi bá wọn so even function ni ó mọ fún wa ajá sí pé kódà tó bá fún wa nínú ìsìdẹ́wò tó wọ́n ní x square plus 5 tá wọ́n ṣẹ̀ fẹ́ mọ dá láàmú mọ́ bá wọ́n fẹ́ ká mọ̀ bóyá kí ni ṣé even function lélẹ́yà àbí odd function tí ìdẹ̀ẹ̀sẹ̀ fẹ́ mọ́ fi sí pé f of x mi jẹ́ f of negative s ajá sí pé tí wọ́n ṣe náà ni pé mo lè ṣàgbéyẹ̀wò ilé ìlọ ọ̀kọ̀ọ̀kan ẹ rí i pé function yìí a lè pín méjì s square ló rò pọ̀ mọ́ 5 s square ń bí báyìí kí ni s square ń bí báyìí irú function ò ní s square yìí function la mọ́ s square ṣe even kí ni 5 even torí pé constant òfin dẹ̀ sọ fún wa pé tá a bá ro even àti even kí láwọn fún wa padà even so ti àbá ẹ̀dá kò jẹ́ ká dì mọ́wọ́ tá a bá tún ro odd function méjì náà papọ̀ odd plus odd òun náà mọ̀ fún wa ní kíni o odd function ni ó mọ̀ fún wa so ti ń bá odd function ni ó mọ̀ fún wa ṣùgbọ́n ìròpọ̀ odd tàbí even a ti mọ̀ pé addition mi máa ń wà commutative bóyá ìròpọ̀ odd àbí even tàbí even àti odd kí ni ó mọ̀ fún wa sára ẹni tí ó sọ tẹ́ bá ro ìròpọ̀ odd àti even papọ̀ so ti bá kò ní mọ̀ ó lè neither even àbí nor odd ni ó mọ̀ fún wa kì í ṣe gbogbo function ni ó mọ̀ fún wa ní even kì í dẹ̀ ṣe gbogbo function ni ó mọ̀ fún wa ní odd so ti bá tó ẹ bá ní kíni unless tó bá yẹ pé function kan nu wọn tó bá jẹ́ 0 ni so ti bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni multiplication tá bá multiply even function méjì papọ̀ even náà ni ó mọ̀ fún wa so ti yé wa bá ẹ di pé ajá sí pé ó wà closed ṣe pé tá bá tún gbé lọ síbi closed dínsìn òun náà ni pé tí n bá ní function méjì bá tí n bá yọ wọn láti nu even function tí n bá multiply wọn papọ̀ kí ni ó mọ̀ fún mi náà padà even function tá bá tún multiply odd function méjì nǹkan kí ni ó mọ̀ fún wa òun náà mọ̀ fún wa ní kí ni o even ó dàbí ká ní positive times positive yóò mọ̀ jẹ́ positive negative times negative yóò mọ̀ jẹ́ negative ọ̀yà even times odd náà nǹkan yóò mọ̀ fún wa ní odd kódà tẹ́ bá yọ even àti even kó nu ara wọn so ti even function àti even function minus even function yóò mọ̀ fún wa ní even so ti odd function minus odd function yóò mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní odd so ti bá yóò mọ̀ fún wa ní odd so even divided by even yóò mọ̀ fún wa ní even tẹ́ bá divide the odd pẹ̀lú odd náà
òun náà mọ̀ fún wa ní odd. Ọ̀yà ẹja wa kẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ bó wà ní tí n bá wá derivative fún function kan kí ni ó mọ̀ fún mi d dx of even function tá bá differentiate even function kí ni ó mọ̀ fún wa odd function ni o tó ti bá odd function ni ó mọ̀ jẹ́ o lọ́nà tí ó jẹ́ ó gbà yí wa ni tí bá sọ pé f of s equal to s cube function wo ni function wo lélẹ̀ ṣé odd ni àbí even odd function. Ọ̀yà kí ni derivative eléyìí ó mọ̀ fún mi 3x squared. Kí ni 3x squared? Even function. Ajá sí pé tí n bá differentiate even function, kí ni ó mọ̀ fún mi o? Yóò mọ̀ fún mi ní odd function. Ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa, tá bá dẹ̀ tẹ̀síwájú so níbi frame yẹn, ẹ rí pé ọ̀jọ̀gbọ́n nígbà tó ti ṣàlàyé in tí ó jẹ́. Bó wà ní? A ti mọ̀ tí wọ́n bá fún wa nírò àpẹẹrẹ báyìí pé f of x raised by 5 plus 2s raised by 3 àbùkátà láti dára láàmú torí mo ti mọ̀ pé eléyìí kí ni function yìí odd function àbí kí ni function eléyìí náà odd function tí bá multiply odd àti even papọ̀ pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan kí ni product odd àti even àní yóò mọ̀ fún wa ní odd ajá sí pé odd lélẹ́yìí odd plus odd náà kí ni ó mọ̀ fún wa odd function náà ni o so ọ̀nà ilé ẹ̀rí pọ́nà yẹn yá tẹ̀ bá ṣe fẹ́ mọ sọ pé f of minus x ṣẹ̀gbẹ́ náà mí ni pé kí n sọ pé f of minus x kí n wá wò pé ṣé yóò mọ dọ́gba pẹ̀lú f of x so tí bá ṣe fẹ́ mọ lo ọ̀nà tó gùn yìí mo lè ṣe kí ni mo lè guess kí n wá lo àwọn property rẹ̀ láti fi ṣe so tó wáyé pọ́nà yìí náà lè fẹ́ fi ṣe òun náà ni pé kí ni f of x mi jẹ́ bí báyìí ajá sí pé f of negative x mi ibi tí n bá ti dé x kí n fi negative x yóò mọ jẹ́ minus s raised by 5 plus 2 minus s raised by 3 ajá sí pé lè ọmọ jẹ́ kí ni negative s raised by 5 so tí negative number bá wà raised to power odd yóò mọ̀ fún wa ní negative padà so then minus 2s raised by 3 ẹgbẹ́ tí n bá factor negative jáde lé ọmọ kù kí ni s raised by 5 tó ti bá plus 2s raised by 3 kí lẹ ṣàkíyèsí eléyìí ó jẹ́ minus kí ni function eléyìí ẹ pọ̀ papọ̀ pọ̀ mọ́ kí ni o pọ̀ papọ̀ pọ̀ mọ́ f of x tí wọ́n fún wa pọ̀ papọ̀ mọ́ f of x tí wọ́n fún wa ọ̀jọ̀gbọ́n wa fẹ́ lọ tẹ́ bá ṣàkíyèsí ní frame 46 ó ní even àti odd part ó ní ká lọ mọ̀ pé gbogbo in tá bá pè ní function kìí ṣe gbogbo ẹ̀ ní ọmọ jẹ́ even kìí dẹ̀ ṣe gbogbo ẹ̀ ní ọmọ jẹ́ odd o kẹ́ bó ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan so ti yé bá wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn a lè mọ kọ wọn gẹ́gẹ́ bí sọ́ọ̀mù even part tàbí odd part gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ṣe pé f of x tí mo kọ lẹ́ẹ̀kan yìí bẹ́ẹ̀ nísìn mo ní f of x 3x squared minus 2x plus 1 tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ nísìn even function ní arákùnrin yìí o so ti rí báwọn kí leléyìí even function lòun náà eléyìí náà dẹ̀ sì jẹ́ kí ni o eléyìí náà jẹ́ ẹmọ́bìnú s raised by 1 odd lèyí o ṣe pé s raised by 1 ló ní odd ni o a dẹ̀ sọ fún wa pé tá a bá ní even tá a rò pọ̀ mọ́ odd yóò mọ fún wa tí è ṣe odd tàbí tí è ṣe even ṣùgbọ́n a lè ṣe kí ni o a lè ṣe pín wọn tẹ́ pé odd ọmọ ọlọ́lọ́tọ̀ tí fún ọmọ ọlọ́lọ́tọ̀ ẹ gbé lọ́jọ̀gbọ́n fi kọ expression yìí ó ní fe of x is equal to f of x plus f of negative x over 2 fẹ́ràn bó ṣe gẹ́tì ẹ̀ ìgbà náà ni pé kí ni ajá sí pé yìí fún function mi mo lè mọ sọ pé f of s plus f of minus s over 2 sáwọn bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀yà ẹjẹ́ àrònú sí òun lè léyìí o ṣẹ́wọ̀n pé ok nínú ọ̀nà tí ó jẹ́ kó yá so nínú ọ̀nà eléyìí tí ó jẹ́ ó yá mo ní f of x mi ẹ mọ́jà gbàgbé f of x mi kápẹ́ bá ní f of x tí bá dẹ̀ ní f of negative x kápẹ́ mò ń sọ̀rọ̀ nípa even function kápẹ́ bá ń sọ̀rọ̀ nípa even function kí lẹ lè sọ nípa f of x àti f of negative x yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ dọ́gba àbí tó rà ti mọ̀ pé kí ni f of x yóò mọ̀ equal sí kí ni o f of negative x òfin even yẹn tàbá sọ pé nǹkan jẹ́ even function àti mọ̀ pé yóò mọ̀ wà symmetry about y axis ajá sí pé
tẹ́ bá gbé positive sí yóò mọ dọ́gba pẹ̀lú ká gbé negative sí ajá sí pé ọkùnrin méjèèjì nǹkan kan náà ni wọ́n mo rò bó ti yé mi báwọn ajá sí pé kankan náà ni wọ́n so tí n bá sọ pé f of x plus f of negative x nísìn mo lè mọ sọ pé 2f of x torí kankan náà níbẹ̀ tẹ́ jẹ́ ń fi e sí ká fi lè mọ̀ pé kí ni o even function láfi ń ṣiṣẹ́ sójú wa bá ṣe mọ̀ pé f of x náà ni ó jẹ́ sóyè yín bí tí mo ṣe ń bẹ̀ yẹn òun náà ni pé f of x mo ti mọ̀ pé f of x náà mọ papọ̀ mọ́ f of minus x mo ní búrẹ́dì kan mo tún ní búrẹ́dì mìíràn ajá sí pé mo lè sọ pé ó jẹ́ búrẹ́dì méjì bẹ́ẹ̀tọ́ ẹ pé yíyí ló ń dàrú ẹ jẹ́ ń fi ilẹ̀ ní padà fi sí so yeah, tí n bá fi f of x mi ṣe subject of the formula ní ìsìn yóò mọ jẹ́ f of x plus f of negative x divided by 2 ṣùgbọ́n kó lè yàtọ̀ pọ̀ mọ́ àwọn f of x tá a kọ lẹ́gbẹ̀ẹ́ kejì ẹja fi e sí ajá sí pé tá a bá sọ pé nǹkan jẹ́ even a lè ṣe kíkọ rẹ̀ báyìí ẹ dákun sóyè wá báwọn ẹ rí i pé tẹ́ bá wo nkejì tó jọ̀gbọ́n kan náà ó tún ní f of 0x f naught of x yàní odd function ó lóun náà jẹ́ kí ni f of x minus f of minus x over 2 sóyè wá bí irun náà ṣe jẹ́ bẹ́ẹ̀ sóyè wá bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé tí n bá tún ní pé òfin odd function náà ni pé f of negative x yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o negative f of what f of x ọ̀yà tí n bá padà sí agbègbè yìí nìsín tàbí ẹ jẹ́ n kọ nǹkan báyìí tí n bá ní f of x tí n bá tún wá ní kí ni o minus f of minus x mo ti mọ̀ pé lè ọmọ fún mi ní kí ni o f of x so ti yé mi máa eléyìí ọmọ jẹ́ f of x tàbí eléyìí ọmọ jẹ́ minus ní tí mo fẹ́ ṣe lélẹ́yìí ẹ má wọ̀rí mo fẹ́ ẹja aro méjì wọn papọ̀ ok ṣe é pé tí n bá f of x plus f of x yóò mọ jẹ́ 2f of x àbí kọ́ má bàa fi dàrú ọ̀yà mo dẹ̀ mọ̀ pé f of x ń bí báyìí ṣe é pé ó túmọ̀ sí kí ni o k ní negative f of minus x ṣe é pé bí báyìí tẹ́ bá fi f of x sí subject of the formula tá a multiply through by negative 1 eléyìí ọmọ jẹ́ kí ni o so eléyìí ọmọ jẹ́ negative f of minus x is equal to f of x. So eléyìí ọmọ jẹ́ negative f of x is equal to what? Is equal to negative is equal to f of x. Ajá sí pé mo lè ṣe substitution yẹn sí. So ti mi bá so mo lè ṣe substitution yẹn sí. So tí n bá ṣe substitution yẹn sí ní ìsìn. Ẹgbẹ́ kẹ́ni ẹ bá mute ara wọn. Okay, so ẹ rí i pé tí n bá ṣe substitution yẹn nísìn mo ti mọ̀ pé f of x ló fún mi lélẹ́yìí o yóò tún mọ̀ jẹ́ 2f of x kí ni mo ṣe kò dàrú tí mo ṣe a ti mọ̀ pé tá a bá ro f of x àti f of x papọ̀ yóò mọ̀ fún wa ní 2f of x f of x ni ẹ rí i pé ní òfin odd function náà ni pé f of negative x yóò mọ̀ túmọ̀ sí minus f of x ajá sí pé lè mọ̀ jẹ́ minus f of minus x so ti yé mi báwọn is equal to 2f of x. Again, f of x is the subject of the formula. You must f of s minus f of negative x divided by 2. But come about feed up, ẹja fún náà sí o. So you have a ṣe méjèèjì báyìí. Àìlálà kọ̀ọ̀kan òun náà ni pé tí n bá ní f of x plus f of x mo ti mọ̀ pé 2f of x ni ó mọ̀ jẹ́. But tí n bá ń sọ̀rọ̀ nípa even function, mo ti mọ̀ pé f of x mi yóò mọ̀ jẹ́ kí ni o? F of negative s. I just let him make a substitution kan níbẹ̀. Make a substitution ọyọ kan níbẹ̀ kí ni ó mọ̀ fún mi? Yóò mọ̀ fún mi ní kí ni f of x plus f of minus x which is equal to 2f of x. Mo lè fi f of x instead of to the formula. Yóò mọ̀ jẹ́ f of x plus f of minus x divided by 2. But ká lè ṣàdáyẹrí rẹ̀ ẹja pè ní kí ni o even. Mo bó ti ní báwọn ẹja pè ní even. Gẹ́gẹ́ bí akàn náà wẹ̀ tí odd function náà ṣe pé mo tún lè ní ẹjẹ mú gègé mìíràn fi kọ́ mo lè ní f of x plus what f of x òun náà lè jẹ́ 2f of x àbí ẹ̀dẹ̀mọ́ gbàgbé òfin ọ̀dì òun náà ní pé kí ni o f of minus s yóò mọ equal sí kí ni o minus f of x ọ̀yà
tí n bá gbé eléyìí wá nísìn ṣe pé ó lè jẹ́ kí ni f of x mi náà jẹ́ kí ni minus f of minus x tí n bá substitute ẹ̀ sí arákùnrin eléyìí yóò máa jẹ́ f of x minus f of minus x is equal to 2f of x. Ajá sí pé f of x mi náà bí báyìí yóò máa jẹ́ kí ni f of x minus f of minus x divided by 2. So ti bá bẹ́ẹ̀ ká tún lè ṣàdáyanrí rẹ̀ ẹja pélé náà ní hot. So bí ọ̀jọ̀gbọ́n ṣe gẹ́tì àwọn expression tí ẹ rí bẹ́ẹ̀ nìyẹn. So òun náà ní pé ẹ jẹ́ ká dì í mú. Ìpè tá a bá pín wọn a lè pín wọn báyìí f of x mi yóò máa jẹ́ kí ni f of x plus f of minus x over 2. Odd function náà máa jẹ́ kí ni f of x minus f of minus x divided by 2. So ti bá eléyìí là ń pè ní kí ni even part tí eléyìí ó dẹ̀ sì máa jẹ́ kí ni odd part. Ọ̀yà ọ̀jọ̀gbọ́n á fẹ́ fún wa ní àpẹẹrẹ ó ní bò ní tí n bá ní f of x is equal to 3x square minus 2x plus 1. So ti ẹni wá so ó ní kí ni even part rí ó máa jẹ́ kí dẹ̀ sì ní odd part ó máa jẹ́ tó dá ti mọ̀ pé tá a bá ro function yìí ṣe pé part mẹ́ta ló wà ń bẹ̀ a ti mọ̀ pé kan ó jẹ́ even gẹ́gẹ́ bí àpèjúwe alákọ̀ọ́kọ́ yìí even ni o ẹlẹ́ẹ̀kẹta náà even ni o àárín yìí odd lòun a mọ̀ pé tá a bá ro even àti odd papọ̀ ó lè mọ́ jẹ́ odd ó dẹ̀ sì lè mọ́ jẹ́ even bẹ̀tọ̀ ọ̀jọ̀gbọ́n fẹ́ ká pín wọn sí even ká dẹ̀ pín wọn fi odd ajá sí pé a máa lo expression méjèèjì òkè yìí láti fi mọ kí ni o láti mọ even tàbí odd jẹ bó lẹ ṣe máa ṣe àti mọ f of x ẹ tún wá find the f of minus x kí ni f of minus x ó mọ jẹ báyìí ibi tí n bá ti rí s màá máa gbé minus s sí yóò máa jẹ 3 minus x squared minus 2 minus x plus 1 kí ni ó mọ fún mi báwọn 3 ọyà kí lélẹ́yìí ó mọ jẹ tí n bá square negative number tí negative number bá raise to power even positive ni ó mọ fún wa ajá sí pé ó mọ jẹ x squared so tí bá plus 2s plus 1 mo rò bó ti ń bá àyà pé tí n bá fẹ́ mọ even part nísìnyí ẹ rí kí f of x ni o ni mo ti mọ̀ yìí o f of negative x ni o ni mo ti mọ̀ yìí o bó ni tí n bá fẹ́ mọ even àti odd part mi ńkọ́ kí ni màá máa ṣe ajá sí pé even part mi yóò mọ jẹ mọ́ gbàgbé òfin ẹ̀kan yẹn o òun náà ni pé f e of x yóò mọ jẹ́ kí ni o f of x plus f of minus x divided by 2. Ọ̀yà kí wá ní f of x mi 3x squared minus 2s plus 1 dàdàngọ́mì yìí ni o òun là ń kọ. Ọ̀yà kí ni f of negative x ń kọ arákùnrin yìí náà ni so yóò mọ jẹ́ kí ni o plus ọ̀yà 3x squared plus 2s plus 1 divided by 2. Ẹ pé tá a bá collect like times 3x squared plus 3x squared ilé ọmọ jẹ́ 6x squared àwọn dìdìrín méjèèjì yóò gera wọn àbí yóò kún plus 2 divided by 2 so tí èmi báwọn ajá sí pé 2 common mo lè gbé 2 jáde lókè náà yóò jẹ́ 3x squared plus 1 over 2 ẹ pé wọn gera wọn kí ló kúnlẹ̀ 3x squared plus 1 ẹ rí pé nínú tí mo sọ gan náà lẹ́ẹ̀kan tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé 3x squared plus 1 yẹn náà òun náà ní even wá dẹ̀ sì mú jáde bí báyìí náà so tí èmi báwọn ọ̀yà bó la ṣe lè mú ọ̀dì náà jáde kó lé o formula ta derive yẹn náà lẹ ṣe ajá sí pé f naught of x kí ló wọ́n mọ̀ jẹ́ f of s minus f of minus s divided by 2 mo dẹ̀ ti mọ̀ pé f of x mi kí ni o ọ̀yà òun ni 3s square minus 2s plus 1 3x square minus 2s plus 1 then minus ọ̀yà kí ni f of minus x kí ni f of minus s 3s square plus 2s plus 1 3s square plus 2s plus 1 kápẹ́ bá kọ function yìí tí n fi bracket sí ṣé mo gbà ẹ rí pé mi ń gbà ọ so tá a bá ti ní kí ni o tá a bá ní tí negative tí minus tó bá ti precede in tó ju monomial expression lọ́wọ́ máa gbé sí bracket torí òun ní negative ó lè kó bá àwọn yòókù so tí wà so ajá sí pé ọmọ jẹ́ kí ni o ọ̀yà 3x squared minus 2s plus 1 minus 3x squared minus 2x minus 1 kí lẹ ṣàkíyèsí àdàngọ́mì ìgéra wọn so tí èmi bá wọn kí ló kún lẹ̀ o ẹ rí i pé ń ta ní tó kù ńlẹ̀ òun náà ní kí ni wọ́n àti wọ́n àgán gẹ́ra wọn
1 àti 1 náà gẹ́ra wọn. No, okay, a ní over 2 bí báyìí, ẹ má bínú. Divide by 2. Yóò jẹ́ 3x square minus 2s plus 1 minus 3s square minus 2s minus 1 over 2. Àwọn eléyìí gẹ́ra wọn. Eléyìí àti eléyìí náà gẹ́ra wọn. Kí ló kúnlẹ̀? Minus 4x over 2. Ẹ rí i pé 2 ó gé 2 bí báyìí yóò mọ̀ kó minus 2s. Ẹ pé tẹ bá ṣàkíyèsí. Èyí tó jẹ́ ìfún gangan bẹ́ẹ̀ náà la ṣe kí ni o? La get. Ayé sí pé tí wọ́n bá ní kẹ́ yọ ìfún àti ọ̀dù gan jáde náà. Inú àwọn guest tẹ́lẹ̀ mọ́ guest náà ni pé kí ni o? Tẹ bá ṣèpín wọn. Mo ti mọ̀ pé 3s square pẹ̀lú òfin tí mo sọ even ni o. Bó láti mọ even function tó wáyé pé x bá raised to power even number even ni. Constant náà even ni. Tá bá multiply even àti even alámọ̀ get even. So ti yé bá wọn àyí náà even náà ni. So ẹ rí i pé òun náà ni even tó jẹ jáde níbí báyìí. Bẹ̀tẹ̀ arákùnrin yìí ọ̀dùn ni. Sáàmù bó ṣe jẹ́ odd minus 2s torí x yìí raised to power 1 tí x bá dẹ̀ raised to power odd a ti mọ̀ pé odd function náà ni ó mọ̀ ṣe kí ni o a ti mọ̀ pé odd function òun náà ni ó mọ̀ fún wa ẹ rí i pé tẹ bá kíyèsí eléyìí tó kún nínú frame tó kún ọ̀jọ̀gbọ́n ó tún fẹ́ ṣe kí ni o ó tún fẹ́ ṣe àpẹẹrẹ mìíràn fún wa ó fẹ́ ṣe àpẹẹrẹ mìíràn fún wa ọ̀yà ẹ wò béèrè wọn ṣá lè ṣe o ọ̀jọ̀gbọ́n ní tá bá ní f of x ó ní ká wá even àti odd part rẹ̀ f of x equal to x raised by 3 minus 2x squared minus 3x plus 4 láì tí ẹ̀ tí dára mi láàmú ṣe ẹ̀ pé wọ́n pé function yìí ó kó even sínú ó dẹ̀ sì kó odd sínú x raised by 3 yìí ṣé even ni àbí odd ni o torí x raised to power odd number èyí ń kọ́ even ni o torí x raised power 2 ni o ajá sí pé àwọn odd ni èyí tí èsè odd òun náà ni minus 2x square plus 4 kódà láì tí ì ṣe gan mo tún mọ̀ pé tí f of e of x ní ọmọ jẹ́ àwọn tó jẹ́ even minus 2x square plus 4 eléyìí tó jẹ́ odd òun náà ni kí ni sk plus 4 ajá sí pé tí wọ́n bá gbé fún wa níbi àwọn multiple choice tá a dẹ̀ bùkátà láti wá ní tí ó jẹ́ tó ti ajá sí pé a lè ṣe kí ni a lè sáré gẹ̀ẹ́sì ẹ̀ báyẹn bẹ̀ tí wọ́n bá fẹ́ ká ṣe inú exam ní tá a fi lè ṣe náà ni mo ti mọ̀ pé f of e of x ni yóò mọ̀ jẹ́ f of s plus f of negative x divided by what? Divided by 2. So ti yé mi báwọn. Mo dẹ̀ ti mọ̀ f of x mi f of x wá jẹ́ kí ni s cube minus 2x square minus 3x plus 4. Ọ̀yà kí ni f of negative x mi yóò mọ̀ jẹ́ báwọn ibi tí n bá ti rí s màá máa fi negative x sí. Ajá sí pé yóò mọ̀ jẹ́ minus s everything raised by 3 minus 2 minus x squared minus 3 minus x plus 4 kí ni mò ń ṣe ibi tí n bá ti rí x mò ń gbé negative sí ni o ẹ rí pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ ọ̀yà negative number raised to power odd negative náà ni ó mọ̀ fún wa ilé òfin máa jẹ́ minus s cube ilé yóò mọ̀ fún wa ní even minus 2x squared plus 3x plus 4 ọ̀yà tí n bá fi sínú formula yìí ń sìn ajá sí pé fe of x mi yóò mọ̀ jẹ́ kí ni o kí ni f of x mi s cube minus 2x square minus 3x plus 4 plus minus s cube minus 2x square plus 3x plus 4 divided by 2 kí lẹ ṣàkíyèsí dàdàngọ́mí yìí gé eléyìí o so ti yé mi báwọn èwo ló tún géra wọn eléyìí gé eléyìí o kí la nílẹ̀ báyìí minus 2x squared minus 2x squared plus 4 divided by 2 ẹ pé yóò mọ̀ fún mi ní kí ni o minus 4x squared plus 8 divided by 2 ṣe ń pé 2 common tí n bá gbé 2 yẹn jáde ilé ọmọ fún mi ní kí ni o minus 2x squared plus 4 ẹgbẹ́ wọn gera wọn ajá sí pé function mi even function mi bí báyìí yóò mọ̀ jẹ́ minus 2x squared plus 4 ẹ rí pé interguess pé yóò jẹ́ náà ló jẹ́ ẹ rí pé interguess pé yóò jẹ́ náà ló jẹ́ ọ̀yà ó ní sẹ́lẹ̀ wá f odd of x kí ni odd function yóò mọ̀ jẹ́ nísìnyí ó náà mọ̀ jẹ́ f of x minus f of negative x divided by 2 ọ̀yà mo dẹ̀ sì ti mọ̀ pé kí ni f of x mi jẹ́ s cube minus 2s cube minus 3x plus 4 minus mo dẹ̀ ní tí a bá ti ní minus ajá sí pé in tí ó mọ̀ wà lẹ́yìn minus tó bá ti ju monomial expression lọ́mọ gbèsè bracket kí ni f of negative x minus s cube minus 2s cube
plus 3x plus 4. Everything over what? Everything over 2. Tí n bá ṣe síwájú sí ilé ó jẹ́ s cube minus 2s cube minus 3x plus 4 plus s cube plus 2s cube minus 3x minus 4. So tí n bá divided by 2. Kí lẹ ṣàkíyèsí? Kí la ṣàkíyèsí o? Ẹ rí pé eléyìí àti eléyìí wọ́n gera wọn. So tí n bá eléyìí àti eléyìí náà ṣe kí ni o? Wọ́n gera wọn. Kí la nílẹ̀ o? Yóò jẹ́ 3x squared minus 6s divided by 2. No, ẹ má bínú, 2s cube. S cube kan ni. S cube kan lárákùnrin yìí náà. So kí ló common? 2. Then wọ́n jẹ́ s cube minus 3x divided by 2. Ẹgbọ́n náà wọ́n jẹ́ kí ni? S cube minus 3x. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí òun náà ṣe kí ni o? Ó dọ́gba pẹ̀lú ń ta láwà. Mo bẹ́ ti mọ̀ ìgbà táwọn ṣe báyẹn. A ti ṣàṣìṣe kan. A ti ṣàṣìṣe. Kí láì ṣe ta ṣe mí báyìí? Bon. Okay. No. S cube, what function kejì ni? Minus 3x náà. Ẹ má bínú. Minus 3x. Ìjẹ́ tí eléyàn bá yé wa, ta dẹ̀ ti gbọ́ yé. So àpẹẹrẹ ẹ jẹ́ fún wa ní eléyìí tó jẹ́ pa lè mọ́ lè rí ọ dáadáa. Bó ni tí n bá ní f of s equal to 1 over s minus 1. Bó láì ṣe relé. So ti ẹ rí pé ó lè mọ́ rọrùn láti mọ̀ bóyá even part àbí odd part ń bẹ. Ṣùgbọ́n láti ṣe yẹn náà kò lè rárá. Kí la ṣe? Òun náà ni pé kí ni o máa lo fọ́múlà mi. Ìgbà tí mo ti mọ̀ pé f of x mi lélẹ́yìí, màá kọ́kọ́ wá f of minus x náà. Kí ni f of minus x ó jẹ́? 1 over minus x minus 1. Àbí? Mo dẹ̀ ti mọ̀ pé even part mi pẹ̀lú ń ta kọ́ lẹ́ẹ̀kan. Fọ́múlà yẹn náà ni pé kí ni o? Ẹ mọ̀ ro f of x. Pọ̀ mọ́ f of minus x, ẹ máa divide ẹ̀ pẹ̀lú 2. Ọ̀yà kí ni f of x wá ń bí báyìí? 1 over s minus 1 plus kí ni f of minus s ń bí báyìí? 1 over minus s minus 1. So tí n bá then divided by 2. So tí ẹ rí pé tá bá ṣe léyìí nísìn, LCM eléyìí yóò jẹ́ s minus 1 minus x minus 1. So tí eléyìí ọmọkùn kí ni o? Minus s minus 1 àbí plus s minus 1. Everything over 2. So I just be ọmọ jẹ́ kí ni o? Ẹ rí pé eléyìí ó gé eléyìí. Kí ló kúnlẹ̀? Minus 2 divided by what? S minus 1 minus x minus 1 then times half. Ṣẹ̀ǹpó ní olófà kan bí báyìí. Ẹ má gbàgbé tá bá fẹ́ sọ division di multiplication. Kí la mọ̀ ṣe? Ẹ gbé tá bá fẹ́ sọ division di multiplication. Òun náà ni pé kí ni o? Ẹ wá reciprocal in tó tẹ̀lé o. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ júwe nísìnyí tí bá ní x divided by 2. Tí bá fẹ́ sọ multiplication yóò mọ̀ dàbí s times half. Ìta níbi báyìí. Ẹ rí pé 2 àti 2 ògèlè. Kí ni ó kúnlẹ̀ tí máa ní? Minus 1 divided by s minus 1. Àbí? Minus s minus 1. Tó bá dẹ̀ wù mí, mo tún lè sọ pé minus 1. Ṣé ẹ pé mo lè gbé negative jáde níbí báyìí? So tí mo ṣe gbé negative jáde lé ọmọ kí ni o? S plus 1. Kódà mo tún lè ṣe síwájú sí. Ṣé ẹ pé s minus 1, s plus 1. Difference of 2 square ní ẹ̀ now. I just pé ọmọ jẹ́ minus 1 minus s square minus 1. So tí mi bá. So minus x square plus 1 minus s square plus 1. So into even function tí ó mọ̀ jẹ́ nìyẹn. Ọ̀yà kí ni wá ní odd function ó mọ̀ jẹ́ o? Sáà sí àṣìṣe kankan. Ọ̀yà ẹja wá into odd function ó mọ̀ jẹ́ o. Ṣé ẹ pé fo of e kí ni formula tó? Òun náà ni pé f of x kí ni mo ṣe? Àgbà o. Òun náà ni pé f of x minus f of minus s divided by 2. So tí ẹ̀yìn ta níbí báyìí náà láàní o. Torí òun ọmọ kan yóò kàn wọ́n jẹ́ 1 minus 1 over s minus 1. Àbí? Bẹ̀tọ̀ wọ́n mọ̀ jẹ́ minus 1 over minus s minus 1. Àbí? Then divided by 2. Mo rò bó ti yé mi báwọn. Divided by 2. Kódà tó bá wù mí, mo lè gbélé yìí jáde padà.
ṣe ń gbélé ọmọ jẹ́ 1 over s minus 1. Tí máa factor eléyìí lè jẹ́ plus 1 over s plus 1. So yé mi ṣe ń pé mo ti factor negative jáde, negative tó jáde mo ti fi multiply it, then divided by 2. Tẹ́ bá wá s yẹn mọ àwọn arákùnrin eléyìí yóò mọ fún ní difference of 2 square s minus 1 s plus 1. So tí yé mi báwọn. So s minus 1 bí o láàrin s minus 1 yóò kù s plus 1 àbí. So then plus eléyìí yóò kù kí ni o s minus 1 divided by 2. Kí lẹ ṣàkíyèsí 1 àti 1 ni ó gera wọn. Yóò mọ kù 2x divided by s minus 1 s plus 1. Ṣé ẹ gbé bólé division lè tá a bá fẹ́ sọ di multiplication yóò jẹ́ times half. So tí yé mi báwọn. Eléyìí ni ti audio. Eléyìí àti eléyìí yóò gera wọn. Kí ló kúnlẹ̀ tí mo ní? S divided by s minus 1 s plus 1. Since she s divided by x squared minus 1. So s divided by x squared minus 1. So ìyẹn náà ni n tí eléyìí jẹ́. So náà ni n tó jẹ́. So ṣé mo lérò pé kò sáṣìṣe níbi tálákọ̀ọ́ tá a ṣe torí ọ̀jọ̀gbọ́n ò fi kò sí minus inú tí ọ̀jọ̀gbọ́n get ní tiwọn. Okay, yeah, bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ negative no gé negative. So negative will gain negative. Yóò jẹ́ 1 over x square minus 1. So 1 over x square minus 1. Bẹ́ẹ̀ni, àgbà. So ìjẹ́ tẹ́lẹ̀ ń bá yé wa. Ẹ jẹ́ ká bọ́ sí 50 o. Ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ ṣàlàyé odd and even parts of the exponential function. Ṣé ẹ pé mo ní function wa? A lè ní function eléyìí tó yẹ kó ju polynomial lọ. A lè ní exponential function. Exponential function náà ni pé tí n bá ní function ní irú nǹkan báyìí, e raised power x. So tí mi bá exponential function nìyẹn. So tí yé. Kódà mo lè ní logarithmic function gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan. Ọ̀yà ká pé n bá fẹ́ wá odd àti even part exponential function yìí ńkọ́. Mo ti mọ̀ pé f of x mi lélẹ́yìí, kí ni f of negative x náà jẹ́? Ibi tí n bá ti rí x kí n gbé minus x sí. Yóò mọ jẹ́ e raised power minus x. Ó yẹ já find the odd even part rẹ̀. Kí ni even part ó jẹ́? F of e of x. Kí ló wọ́n mọ̀ jẹ́ báyìí? F of x àbí plus f of minus x divided by 2. So tí mi báwọn. Yóò máa jẹ́ kí ni o? Kí ni f of x mi? E raised power x plus e raised power minus x divided by 2. So tí mi báwọn. So òun ni ẹ. Ẹ wá rí odd function lélẹ́yìí o. Àbí even function lélẹ́yìí. Ó yá odd function ńkọ́. Òun náà mọ jẹ́ kí ni o? E raised power x àbí ẹ jẹ́ nǹkan formula rẹ̀. F of x minus f of minus x divided by 2. Kí ni ó máa jẹ́? E raised power x minus e raised power minus x divided by 2. Ẹ wá rí odd function yìí àti even function yìí o. Olóòkọ tá a máa ń pè wọ́n odd function, exponential function àti even function, even part exponential function olóòkọ tá a máa ń pè wọ́n. Tẹ̀rẹ́ ilé yìí even function yẹn wọ́n la máa ń pè ní coch s. Kí ni ó pè? Coch s. Èyí odd function òun náà ní kí ni o? Òun náà ní sin s. So òun náà ní kí ni o? Sin s. A máa ń kọ́ wọn ní kí ni? Hyperbolic function. Hyperbolic function. So tí bá wọn. A ní hyperbolic sine, a dẹ̀ ní hyperbolic cos. Ó yàtọ̀ sí sine tá a mọ̀. Sine tá a mọ̀ lélẹ́yìí sin x. Bẹ̀ẹ̀ tí n bá ti ní sin s, mo ti ní kí ni o? Hyperbolic sine. So tí bá wọn. Tí n bá tún ti ní kí ni o? Coch s náà. Mo ní kí ni o? Màá máa ní coch s, which is hyperbolic cos. So tí wọ́n kódà mo ti mọ̀ pé sine kí ni ratio sine sí cos tẹ́lẹ̀ nínú trigonometric function wa. Ṣé pé kí náà wọ́n fa òun náà ní tan x. Ajá sí wípé tí n bá ní sin s divided by coch s, òun náà mọ̀ fún mi ní kí ni o? Tanh. Ta ló á lè gẹ́sì tí tanh ó jẹ́ báwọn. Ajá sí pé tanh ó mọ̀ jẹ́ ratio even function mi divided by ratio odd function mi divided by even function mi. Mo dẹ̀ ti mọ̀ pé sin x mi kí ló fún mi? E raised power x minus e raised power minus x divided by 2 over kí ni odd function even function jẹ́?
e raised power x plus e raised power minus x divided by 2. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí 2 àti 2 gẹ̀rà wọn. Kí ló kúnlẹ̀ tí mo ní? E raised power x minus e raised power minus x, e raised power s plus e raised power minus x. Òun là ń pè ní kíni? S. Òun là ń pè ní tanh s. So à ń pè ní hyperbolic function. Ní ọjọ́ iwájú náà, a máa ṣàlàyé tí hyperbolic function náà jẹ́. Ìjẹ́ tí eléyàn bá yé wa, tàdé gbọ́ gbogbo ohun tí mo ṣàlàyé látàárọ̀ yìí. So a máa dúró báyìí lénìí. A máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n kí n tó parí lónìí, a ṣàlàyé yìí fún àti odd function. Wọ́n tá bá ní fún function, òun náà ni tó yẹ pé yóò mọ tẹ̀lé òfin, tó yẹ pé f of x ni yóò mọ dọ́gba pẹ̀lú f of minus x. Bẹ̀tà bá ní odd function, mo lóhun náà ni pé kí ni o, f of x mi yóò mọ dọ́gba pẹ̀lú minus f of minus x. Mo ní yìí fún function mi o, wọ́n máa wà symmetry about what? About y-axis. So odd function yóò máa wà symmetry about origin. Mo á ṣàlàyé àjọṣe tó wà láàrin fún àti odd àti fún function àti odd function. Ifun tẹ́ẹ̀rí bí fún function náà ni pé kí ni o, ó ń tọ́ka sí iye nọ́mbà tẹ́ bá rí lókè téńté àwọn nọ́mbà bá ti bá ní s quansing, s raised power 4, s raised power 6, s raised power 7, s raised power 8, s raised power 10. Ẹ rí pé fún nọ́mbà ló wà ní òkè x, àwọn eléyìí ifun function ni wọ́n mọ̀ jẹ́ o. Wọ́n bá kan náà wẹ̀, àwọn s raised power 1, s raised power 3, s raised power 5, s raised power 7, s raised power 9. Àwọn eléyìí odd function ni ó mọ̀ jẹ́ o. Mo ṣàlàyé fún wa pé a lè ní èyí tí è ṣe ifun tí è sì ṣe odd náà. So tí wà bóyá tá a bá ń ro ifun àti odd papọ̀, ó lè mọ kò ní jẹ́ ifun, kò dẹ̀ sì ní mọ jẹ́ odd. Ọ̀sàkànsókò ni ó mọ̀ jẹ́ o. Mo dẹ̀ sọ fún wa bá a ṣe lè fa ifun àti odd function jáde. Àkọ́kọ́ náà a lè fà á jáde láti bí property eléyìí tá a mọ̀. Kínú property tá a mọ̀ náà ni pé tí bá multiply ifun function méjì papọ̀, ifun ni ó mọ̀ fún mi o. Tí bá multiply odd function méjì papọ̀, ifun ni ó mọ̀ fún mi o. Tí bá multiply ifun àti odd papọ̀, yóò mọ̀ fún mi ní kíni o, yóò mọ̀ fún mi ní odd, àbí? Mo ní tí bá ro ifun àti ifun papọ̀, bá máa ní ifun. Tí bá ro odd àti odd papọ̀, máa ní ifun. Kódà mo ní tí bá differentiate ifun function, yóò mọ̀ fún mi ní kíni o, yóò mọ̀ fún mi ní odd function. Àdẹ̀mọ́ gbàgbé formula yìí pé tá a bá mọ̀ bá ṣe fẹ́ wà, a lè lo formula yìí. Fún ifun function, a ní yóò mọ̀ jẹ́ f of x plus f of negative s over 2. Fún odd function, yóò dẹ̀ mọ̀ jẹ́ kíni o, f of s minus f of negative s over 2. So ìjẹ́ tí eléyìí bá yé wa, mi mọ̀ bóyá a ní ẹni tó ní béèrè kan àbí béèrè mìíràn kí a tó parí ẹ̀kọ́ náà. Bóyá ní orí ìkànnì Facebook ni àbí ní orí ìkànnì Zoom táwa yìí. Sáré ẹni tó ní béèrè. So ìgbà tí ó sì béèrè, so títí tí a fi máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. Ó dàárọ̀.